gbogbo ayé ń ṣọdún nílé, gbogbo ayé ń dúpẹ́ pé ẹ̀mí àwọn ó di December. Aláàánú olóore tó fẹ́ ṣe tọkàntọkàn wọ́n ní wọ́n gbé wọn lọ sí prison ní Agodi nìbàdàn. Alhaji Oriyomi Hamzat, tá a bá tiẹ̀ jókòó rí, ìgbà kan péré la bá wọ́rí níbi bẹ́ríà olóyè Sunday, níbi bẹ́ríà màmá wa, màmá Yorùbá, màmá olóyè Sunday Ìgbòho. Ìgbà yẹn la pàdé rí. Bí ìyá wa Naomi, sísítà mi dáadáa, ó ti fẹ́ ọba, àmọ́ máa pọ́nlé ni, àmọ́ àbúrò tèmi ni. Notwithstanding, humanity first. Béèyàn ìbá tiẹ̀ jẹ́ Christian, ìbá tiẹ̀ jẹ́ Muslim, ìbá tiẹ̀ jẹ́ ẹnikẹ́ni, èèyàn ní gbogbo wa, ilé ayé dẹ̀ la wà. Why world so wicked? Kí lẹ fẹ́ fi kọ́ṣẹ̀ wọn? Kí lẹ fẹ́ fi ṣe? Kí Ọlọ́run bá wa fi gbogbo ẹ̀yin tí ọmọ yín kú, kọ́lọ́run bá wa fi yín lọ́kàn balẹ̀, kọ́lọ́run bá wa rẹ̀ yín lẹ́kún, kò yí sí. Àmọ́ Alhaji Oriyomi Hamzat, Queen Naomi kọ́ ló pa àwọn ọmọ yín. Program tí mo ṣe mi láìkì ẹ̀ ní tiẹ̀ wà ókè rárá. It's not normal. À ń pọ̀rọ̀ ìlówó máa ń láró nínú. Gọ́vnà Ṣèyí Mákindé, lóòótọ́ a sọ pé kẹ́ fi olóṣèlú tó o, àmọ́ ìka tó bá ṣẹ̀ lọ́ba ń gé o. Àwọn bàbá àwọn ọmọ yẹn àtàwọn ìyá ọmọ yẹn ló yẹ kó ṣẹ̀wọ̀n yẹn. Àwọn pẹ́rẹ́ǹtì wọn gangan ló yẹ kẹ́ fi sẹ́wọ̀n, kì í ṣe Oriyomi Hamzat, kì í ṣe Queen Naomi. Tí n bá sọ pé káwọn èèyàn wá gba oúnjẹ nílé mi, tó bá ti dẹnu géètì mi kan dúró, eléyìí tó bá fẹ́ fo fẹ́ǹsì, tó bá fi ẹsẹ̀ ya tán, tó fi ẹsẹ̀ ya gíláàsì àbó fi ya nǹkan tí mo fi ṣe security, kì í ṣẹ̀bi mi o. Tí àwọn yìí kò bá rò pé ebi ń pa àwọn aráàlú, ǹjẹ́ wọ́n lè náwó sí ọmọlàkejì wọn ṣá? Ẹlẹ́ẹ̀kejì, mo fẹ́ kí gbogbo ìjọba kẹ́rù dáadáa. Ẹ̀kọ́ wo lẹ fẹ́ kọ́ gbogbo ṣoreṣore báyìí? Ẹ̀kọ́ wo lẹ fẹ́ kọ́ wa? Kò ní dáa fún dressing. Mo yìí máa ṣe prógrámù ìrẹ̀lẹ̀. Àwọn kan dunnú, àwọn kan ṣẹ̀wọ̀n, àwọn kan banújẹ́, àwọn kan kú. Ṣé bá ṣe fẹ́ máa lò gbé sí ayé lélẹ̀? Kò dáa o. Tàbá bọ́mọ ẹni wí kó gbọ́. Wọ́n lọ́rọ̀ Queen Naomi. Àmọ́ kò tún wá ṣe nǹkan tí ò dáa. Pé òun fẹ́ bọ́ ọmọlàkejì. Ó lọ fà o, kò dẹ̀ dáa o, kò dáa o, Ọlọ́run gbọ́ kò dáa, kò dáa o, kò dáa o, kò dáa o, kò kọ̀ dáa ni, mi ní sọ jù yẹn lọ, nǹkan tí ò dáa ò dáa o, kò dáa o, kò dáa, ajé kò dáa, kò dáa o, kó jẹ́ pé 1 second náà sùn nínú prison, ẹ ti fojú olórí gúngì. Òun ló fà á tí ìlú ṣe ń le sí, òun ló fà á tá a fi láàánú ara wa mọ́. Kò tiẹ̀ jọ mí lójú. Ṣèbí Májàsọ́lá, akọni Oòduà, ọmọ wọn nílùú Ìgbòho, ṣèbọ̀ owó kú sọ pé kọ́ má jíyàn gbé mọ́ ni. Lọ́wọ́ tá a wà yìí, kẹlẹ́rù gbẹ́rù ẹ̀ ni o, mo sọ́rí gan. Kẹlẹ́rù kó ṣe kí ni, kó gbẹ́rù ẹ̀. Wo mi ní sọ̀rọ̀, ìsìn ni àbọ́jọ́ wájú. Tí n bá réyàn lẹ́nu géètì mi tó wá tọrọ nǹkan, màá ní kàn fẹ́ gba nà pa ni. Àbí kí n kàn rí ẹ lásán kó náà nídìí ẹ̀pù. Mo lè ní kàn fẹ́ gba nà ẹ pa. Wo tó bá ti jẹ́ pé kàn ṣoore fún tálákà ló máa múyàn lọ sẹ́wọ̀n. Kò sí wèrè. Ẹ fi rán gbogbo ayé ló kọ ọ̀dájú ni.
Everybody knows máa learn in lesson by pé so to help you is problem. Kò sí wèrè o. Kò sí wèrè. Ó ti lọ bẹ́ẹ̀. Ọlọ́run kò tiẹ̀ sí nǹkan tí mo fẹ́ sọ mọ́, ó ti lọ bẹ́ẹ̀. Kóníkálùkù ṣe bó ṣe wù. Ọlọ́run á jẹ́ kán dé láyọ̀ àtàlàáfíà. Bẹ́ẹ̀ bá ṣe wù kẹ́ṣẹ́ ẹjọ́ náà sí. Ọlọ́run á jẹ́ kán dé láyọ̀ àtàlàáfíà. Wọn ò ṣáà ní kú síbẹ̀. Àwọn kan ló pààyàn ẹ̀ lè sẹ́ńtẹ́ǹsì wọn to death. Nǹkan tí mo kàn fẹ́ kẹ́ mọ̀ nìyẹn. Torí alẹ́dìyẹ wọ́n ti sẹ́ńtẹ́ǹsì alẹ́dìyẹ lọ dẹ́ẹ̀tì báyìí nínú ayé. Ṣéjọba tá ń lò náà nìyẹn. Ṣéjọba Amẹ́ríkà lè ṣerú ẹ̀ ni. Ṣéjọba Ghana bíbá ìṣọ́ lè ṣerú ẹ̀ ni. Ìjọba Benin ò lè ṣerú ẹ̀. Ìjọba Nàìjíríà kò sí wèrè ó ti lọ bẹ́ẹ̀. Ẹ̀wò mi ò fẹ́ sọ̀rọ̀ nǹkan tó jẹ́ pé ó máa mú hatred wá. Ẹni bá fẹ́ bínú pẹ̀lú program tí mo ṣe kí Ṣàngó pa ẹ́, ó lè bínú bó ṣe wù ẹ́. Mọ̀ mi ìmọ̀ pa anybody o. Ìmọ̀ pa anybody o. Tó bá jẹ́ pé kẹ́ máa fojú aláàánú gun gini wò lọ́wọ́ tá a jọ wà ẹ́. Wo ẹ̀yin fáǹsì mi ẹ má bínú, ojú mi ò le o. Ẹ má bínú ẹ̀yin fáǹsì mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín, bàbá mi mo bẹ̀ yín, ìyá mi. Bọ́ mo kàn wọ̀rọ̀ ibi ìgbà tó bá wà pé as in kò normal. Aláàánú wa ń lọ sẹ́wọ̀n. Kí wá ní káwọn ẹ̀ka èèyàn ṣe? Ibo ni káwọn ẹ̀ka èèyàn lọ? Ẹ wá ẹ̀yin ìjọba Nàìjíríà, tá àwa bá ń bá yín sọ̀rọ̀ pé kẹ́yìn náà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ ẹ̀ bá gbọ́ nǹkan kan ní ó kẹ́yìn kínní kan. But ẹ má gbàgbé o wípé gbogbo patí tó wù káyé máa ṣe pátápátá ẹran tán náà ló ń gbẹ̀yìn ẹ̀, kò jù bẹ́ẹ̀ lọ. Pàdé wá bí oyin.